sọ̀rọ̀ ìdí bẹ́ẹ̀ yìí àwọn olóṣèlú ni wọ́n wọ́n kà àwọn wa ẹgbẹ́ bí wọ́n àti ni wọ́n ti tú òye lè sọ Nàìjíríà wọ́n pa wọn Fúlàní náà wọ́n ti dábọ̀ wọn Fúlàní náà nígbà wọ́n pa wọn nígbà wọ́n pa wọn Fúlàní náà kí ẹ má jẹ́ kí Nàìjíríà kí ẹ má jẹ́ kí àwọn ọmọ ìlú àwọn àtàjẹ́ sáré ká ṣe wọ́n wà lọ́wọ́ dá sí káwọn jẹ́ kí ló yóò dàlú wa lù. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Islam Islam ló kó lé àgbèrè tí ẹ wà láàyè lọ́wọ́ fún àwọn yẹn tó lọ́ ìlọ́kùtà àmìlẹ̀ ẹ lọ́ bá gba òkú ní tọ́pọ̀ ẹ̀mọ̀ ká fọ́jàsá òkú jà náà kò sí òun tó lè kí kò sí wàwẹ̀ tó lè gbà kò sí ìsàká tó lè yọ kò sí dáadáa tó lè ṣe fọ́jàsá òkú jà náà ọba tó jáde kí àwọn ìtàfi sẹ̀sẹ̀ nìkan tó pa jà náà ẹ wá fún orí iye èèyàn iye òmìnir tó ti bọ́ọ̀lẹ̀ tẹ́mìnì ti bọ́ lọ́dọ̀ àwọn èèyàn ó ní wọ́n yẹ kúrò nọ́fṣà gbẹ̀gẹ́ ìrìn nọ́fṣà fáka ànàbà pàtàlà náà sàjẹ̀mí àgbàlá ti tún wí nìkan ó ní ẹni ọba pẹ̀ nìkan ẹni tó ọkọ̀ àwọn kì í ṣe pọ́pẹ̀ ní wọn ayọ̀ ọ̀pá ni ọkà bá bàbá ẹsẹ̀ tí wọ́n kọ́ kalẹ̀ fọ́ ní pé gbogbo ẹ̀dá bọ́ọ̀lù ọ̀pọ̀ àwọn àgbàlá ti lọ́ pẹ̀ ní lójú ìbádàlá ìyẹn sọ̀rọ̀ ìdí bẹ́ẹ̀ yìí àwọn olóṣèlú ni wọ́n wọ́n kà àwọn wa ẹgbẹ́ bí wọ́n àti ni wọ́n ti tú òye lè sọ Nàìjíríà wọ́n pa wọn Fúlàní náà wọ́n ti dábọ̀ wọn Fúlàní náà nígbà wọ́n pa wọn nígbà ọkùnrin kan ọgbẹ́ àti ìṣèyàwó òun lòdì ó sì bọ́ nígbà ìlú mẹ́fà ìmọ̀ ní ìlú wọ́n sì lè gba ẹni wò nígbà wọ́n sì pa wọ́n sì gbogbo wọn nílò ìdílé wa ní màlúù tèmi náà sọ̀rọ̀ ó ní bí tiẹ̀ sọ̀rọ̀ wọ́n wà ní ẹni tó ń kó sí lọ́wọ́ wọn ti bá àwọn gbogbo wọn nílò wọ́n pa àwọn Fúlàní náà kí ẹ má jẹ́ kí Nàìjíríà kí ẹ má jẹ́ kí àwọn ọmọ ìlú àwọn àtàjẹ́ sáré ká ṣe wọ́n wà lọ́wọ́ dá sí káwọn jẹ́ kí ló yóò dàlú wa lù ìlú ọjọ́ àwọn àdé sì Fúlàní lọ́wọ́ àti wa Fúlàní ní ìdílé wọn àwọn ẹni Fúlàní kò kí yóò wá kí ni wọ́n sọ lẹ́nu gbàgbé ní ẹni Fúlàní ńlá kí bá a ti sọ Yorùbá rí lẹ́nu tápà làwà agbọ́tàpọ̀ ọmọ rẹ̀ tápà jẹ́ tó yìí Fúlàní jẹ́ kọ́lápọ̀ bàbá wọn bá lọ yìí ní kọ́lápọ̀ láàrin wọn ẹ̀rọ aṣọ ṣéwù dáadáa Fúlàní jẹ́ kọ́lápọ̀ wọ́n ti kó sẹ́ni tí wọ́n gbàgbé ìbílẹ̀ wọn tẹ bá dé lórí àfàmìlì àwọn bá ti di ní sí Fúlàní ni wọn àwọn ti di tápà bẹ́ẹ̀ gbẹ́rù ni wọ́n ti wá wọ́n ní àwọn ọ̀pọ̀lọpọ̀ bàbá mi ìkọjọ́ bàbá ìkọjọ́ Fúlàní torí pé kò sí ibi Fúlàní ò sí tẹ bá tẹ́lẹ̀ gbọ́dọ̀ bẹ̀rù àwọn Fúlàní kẹ́ ti dìbò lẹ̀ lọ rẹ́gbẹ́tẹ́ tó sọ pé bàbá rẹ̀ Fúlàní ni ìyá rẹ̀ gbọ́dọ̀ ní wọ́n ti kú òní Fúlàní gàgà wọ́n ti dìbò tọ̀ ṣé káwọn àdàbò wa lù àkọ́kọ́ ẹgbẹ́ wọn gbogbo ara gbogbo òní Islam àti bí pásítọ̀ ti di dáàbò pásítọ̀ ẹgbẹ́ rẹ̀ ibẹ̀ kọ́ ṣàbíyà ṣé Islam lò òsì ọmọ mùsùlùmí ga tí ó lè dábò yẹn tọ́lá gbọ́ tí ẹ̀sìn ìsìlámù tọ́lá gbọ́ yé mùsùlùmí ò ní mutí tọ́lá gbọ́ yé tọ́lá fi mutí ìsìlámù lò gbé ìjọ ti sẹ́yìn ọwọ́ ní ìṣèjọba abẹ́gi lóṣù ẹ̀yìn kan wà ló wá pẹ́sidẹ́ntì wọ́n ló ń tẹ̀lé lóṣù abẹ́gi ó ní àdáta òsítàrà ó ló ṣe déédé oṣù ààrẹ nísìnyí pẹ́sidẹ́ntì wọ́n ló lè ṣe yàrá tó ti security bẹ̀rẹ̀ lóyún tẹ̀ bá ìwà wa títí ẹ̀ẹ́kan wà Amẹ́ríkà ní tó ṣẹlẹ̀ ẹ̀yíwá ni rẹ̀ títí àwọn ìwọ̀ ọ̀gá ìrẹ́ fún ẹ̀mọ́ yẹ bí wọ́n parí ìràmù ẹ̀mọ́ yẹ bí tó lọ ní Kuwaiti ẹ̀mọ́ yẹ bí tó lọ ní Dubai gbogbo àwọn Gulf country ẹ̀mọ́ yẹ bí tó lọ ní kí ni wọ́n ṣẹlẹ̀ débi pé wọ́n lè gbé lérí ọ̀dà ìlú kan bá gbogbo rẹ̀ t'Amẹ́ríkà lè gbé lérí mọ́ ṣé mùsùlùmí àwọn lẹ̀ Venezuela ṣé mùsùlùmí ni wọ́n Amẹ́ríkà ti lè jáde wọ́n sì gbé lérí wọn tọ́ba níta ní terrorist láyé Amẹ́ríkà ni òun àkọ́kọ́ ìrọ́pọ̀ tí ń jẹ́ lọ́wọ́ ní Islam torí pé wọ̀sáyì Islam ọ̀rọ̀ bá ti kéde bá ti gbé wọ́n yìí àwọn ìwọ́n ní tẹlifíṣàn àwọn ìwọ́n ní pépà àwọn ìwọ́n ní rédíò
àwọn ni wọ́n wá ń kọ́ wá ń lo kí ni ẹ̀ láti gbọ́ ọkọ̀ ìsìlámù jẹ ìgbà tó lọ tọ́pọ̀ ní ìsìlámù wá tú ọ̀dà kí ni Gaddafi ṣe fún ọ ní Libya lọ́dọ̀ọ̀pá tó ní ìlú Yorùbá kò mọ́ Gaddafi ló lé kojú ní gbogbo Áfíríkà gbogbo oṣù 20 million wọ́n sì gbádùn tó bá ti jáde wọ́n wá ṣe fún ọ wọ́n sì fún ọ ní páàkì ìjó kan wọ́n sì ṣèyàwó fún ọ wọ́n sì fún ọ ní 3 bedroom flat tó bá sì bímọ ọ̀fẹ́ ọmọ yóò máa lọ sùn kọ́nà kékeré kálífẹ́tì ní síbọ̀ wáyé máa wà láàrẹ̀ kálífẹ́tì tó sì wáyà olùwájà yunifásitì dìsí ìbẹ̀rẹ̀ lára mẹ́fẹ́ ni wá sí àdìrẹ́ títírì orí yunifásitì ọ̀fẹ́ ni wọ́n tún wá nípò láti lọ àwọn tó wá pè wá wò wọ́n wá nípò láti lọ gbé dúà wò sáà ní ti àdínkù àlọ́gbà scholarship nígbà àwọn ọ̀nà márùn-ún wọ́n sí scholarship sí ibi tó bá wá fẹ́ wà gbà wí lọ́nà mẹ́rin òde scholarship ní o ẹ̀fọ́ ọ̀nà mẹ́rin ní ọ̀nà ìgbò tí wọ́n gba scholarship wọ́n wá fún wa ní $50 tó fi kú lọ́wọ́ 40 pa ní wọ́n kọ́kọ́ fún wa 40 pa wọ́n wá yẹ prime minister àti fi Sidiki ilé ìgbà tó kọ́ rẹ̀ láyé bàbá wọn prime minister kọ́ àwọn òní vice president prime minister ní wọ́n ní prime minister yẹn wá ní minister school wa yẹn Al-Azhar University òun wá ní àwọn fọ́nrínà àlùwàfìdí tí wọ́n wá kéwú bí èlò rẹ̀ fún ọmọ rẹ̀ ti jẹun tó ní bí bá pa wọ́n tí wọ́n sì ṣe pàṣẹ ìlú àwọn wọ́n rán wọn sí ìlú àwọn wọ́n sì gbàdúrà àpẹẹrẹ èlò rẹ̀ fún wọn wọ́n á ní 40 pa oníṣọ́ọ̀sẹ̀sì àbújọ́júmọ́ wọ́n ní kọ́mà ṣáà oníṣẹ́dàní onífikún fọ́nrìn ní wà ọmọ Nàìjíríà kò sí ìlú tí ò sí bẹ̀ àwọn funfun lọ dàrá àwọn adúgbò ìlú bí ìpọ̀ orí láyé ìrìn lọ ìlú bẹ́ láàbíyá ìlú ní ọjọ́ mẹ́ta tó gbé ìbò lórí káyọ̀ ó dà sí 6 hours táwọn ìlú àtàwọn gbánu wọ́n wá nígbà fikún wọ́n wá sọ di 80 pa ọmọ tá a jọ lọ ọ̀rẹ́ ni ọmọ ní agbèrè gẹmọ wọ́n á ní gẹmọ sẹ́sẹ̀ pé ní ìsìnkú ká yóò bá ní sọ sí o ó ní 80 pa ló fún mi o 80 pa tí ìjíṣẹ́ yẹn gbọ́ nílùú ẹ̀ṣẹ́ àbìdí tàbálẹ̀ ọ̀bùrú wáyé ó ló sùn yí 80 pa ní congratulation yìí báyọ̀sẹ̀ ó dúró oṣù tó tẹ̀lé wọ́n fún wa ní 100 pa ìgbà tí wọ́n dé ní wọ́n fẹ́ gbowó nìkan ìyá Nàìjíríà ìṣàlù ní à ó ní oṣù tọ́lọ̀ ní sọ pé 80 oṣù yóò tẹ̀lé àti Sidiki prime minister ètò àgbẹ̀wẹ̀ ìlú lẹ́fi kú tàbí ní ìbàdí wọ̀ wáyé wà láàkì tàbí ibi nìkan tí mo sì gbá àwọn ọmọ Nàìjíríà tàbí ọjọ́ méjì àwọn méjì wà ní káwọn ọwọ́ ní là oníkẹ́sọ̀ ní 50 pa fún wa àwọn àtàkì gba 60 pa tẹ́lẹ̀ wọ́n fún wa ní 165 Egyptian pa wọ́n fi 105 kú Nàìjíríà náà ní scholarship ọmọ tàbíkà òlọ́kàn tàbí ọmọ Nàìjíríà ó sì báwọn ẹnìkan náà kò dẹ ẹnìkan kọ́ 19 trillion dẹ ẹ wá ní èsì mú wà láti òun náà yẹ kọ́kọ́ fẹ́yìn rẹ̀ tàgbà òun náà yẹ ká àkókò kó ààbò lè wá àwọn bandits àwọn ìyáwó ọkọ lè gbé àti fámìlì wọn táwọn kókó trillion ní ọwọ́ wa ẹ̀wọ̀ Islam ló mú wa kí bẹ́ẹ̀ ní púpọ̀ jù òun ló sì gbọ́ kí ni òun ló pè wá sí kékeré ká sọ ẹ̀ ní ẹ má sẹ́ni kọ́dà ọgbọ́dọ̀ sọ ẹ̀ ní ìrìn òun ẹ̀ ọlọ́run tún ní wọ́n láti ìlú bí àyè ìlú ìlà tààlù ká ọgbọ́dọ̀ lọ sí ibẹ̀ mi yóò ti pa wọn omi gbọ́dọ̀ rádà ìjọba tí o gbé sọ ìjọba tí o gbọ́ ọgbọ́dọ̀ mú ni wọ́n ní tó jáde wọ́n dà bọ́lá ọba sọ ẹ sọ ọ̀hún bọ́lá ọba sọ ọkọ ọlọ́run ní tó lè fà pa ọ fẹ́ bí ìrẹ́ wẹ́n níbẹ̀ òun ẹ̀ ní ìbáyà tó nọ́ọ̀sì sọ ẹ̀mí rẹ̀ ìbádàlá ẹ̀yẹ ń sọ̀rọ̀ iná láàyè àwọn obìnrin àbíwọ̀ yìí sá ìran ẹ̀ka ní bá ní ti o kìí ṣe lọ́jọ́ àdé o ife náà ní ìlànà ojú tiwọn lọ́wọ́ ní Yorùbá náà ní o ní Yíbò náà ní o àyùkò ìdí òyìn náà lọ́pọ̀ wọ́n á tápà náà lábúrú tiẹ̀ abúrú ti tápà kan lọ́jọ́ tó ga jù yóò fò lọ́sọ̀ yóò fò lálẹ́ lọ́sọ̀ ọmọ ọkọ̀ ọkọ̀ yóò tún kọ́ táwọn ti rí tápà ìyá ọkọ̀ ọmọ rẹ̀ ẹni olùsọ̀rọ̀ kò gbọ́ ni ìyàtọ̀ wa kọ́mọ rẹ̀ ó lọ́wọ́ lọ́wọ́ sọ wá lórí ẹ̀fọ́ ìyẹn tí ò lábú àbí yóò bọ̀ lábú àwọn wa ní báńkì mẹ́tì lábú ẹ̀yin mùsùlùmí náà lẹ́kọ̀ọ́ wa kọ́lá ọ̀pọ̀ ẹ̀yin mùsùlùmí tó bẹ́ẹ̀ lùmí bẹ́ẹ̀ bá ta ẹ̀yẹ́ ẹ̀kú gan-an mùsùlùmí ló dáàbò bò ju ẹ̀mí jù
fọ́jà òkú gbèdé mùsùlùmí náà kọ́ bẹ́ẹ̀ tẹ́ bá lọ sí òkú wọ́n jù lẹ́lẹ́ ní òwò ìsìlámù faramọ́ ìsìlámù fi pọ́n ilé ìsìlámù fi wẹ̀ fún yóò fà aṣọ tuntun sí dá ẹwà kọ́jà lè kírun sókun lọ́sálásí torí kìí sẹ̀gbẹ́ wọ́n ní àgbẹ̀ ìtàtù afa Mustapha Muradu wọ́n ní máa ń bá dà láti fàáfì yìí dúnà dábò ṣẹ́rí gẹ́rà àtẹ̀lé ó ní tí gbókùn ní tọ́ bá kú fúnra rẹ̀ tí wọ́n dú àwọn yàtọ̀ sọ́wọ́ àtẹ́bí Ádámù torí wọ́n èdè ọba àtẹ́bí Ádámù ẹ̀rọ pólísì òwì ìlú ó ti dòkú ọ̀gbọ̀dọ̀ jẹ́ tọ́ bá jẹ́ ilé ìyọ́mọ̀ dínkù Islam lọ dà wọ́n ní ọmọ pólísì tí mo ṣe comparative religion ẹ̀rọ dà Christian mo ò ní bí wọ́n ti dú rẹ̀ mo ní èyí ìjọba ti pẹ́ yẹ̀ yóò ní afa ìwà bá wa dúró dé wọ́n ti Christian àbí pé sọ ẹ̀fún yìí afa ìwà bá wa dúró rẹ̀ kò sí nílànà ìjọ ti dúró rẹ̀ lánàá wọn Islam ló gbé gbogbo gba sí ṣe program rẹ ló wọ́n á fi àdá àbùkọ̀dọ́ rẹ̀ àjà ẹ̀kọ́ bá ti wọ tọ́lẹ́tì wọ́n máa ń play ṣẹ̀fíìlì kan ní program yìí ìjà àbára ṣe kọ́ ní àwọn òjì bàbá yìí wọ́n máa ń play rẹ̀ wọ́n wá lè gbowó ní first bank ẹ̀yẹ wá ní aláti tó ní sàláàtì ẹ̀yìn náà olè nìkan olè yìí náà ní èmi kọ́ tẹ́ bí wọ́n wù ní náà ní ó bá ti kó lè jẹ fún ìṣẹ̀lẹ̀ márùn-ún ó ní mọ̀ pé pàtì tún ní ti ṣe ìlú níbẹ̀ ó ní àwọ̀ tọ́lẹ́tì yẹ̀ sí yín kàkó báwọn ọgbọ́dọ̀ kọjú sí kíbla ọgbọ́dọ̀ sàwúyé ọgbọ́dọ̀ kẹ̀yìn sí kíbla ẹgbẹ́ ọ̀tún ọgbọ́dọ̀ kọjú sí wọ́n ti tá a bá ní Islam rọ́dà yìí ó ní ìwọ́n yàgbé lásán ó lọ́wọ́ gbọ́ ní ó ní kò sí bí báyìí kùtà wọn iná láàyè àwọn obìnrin àbí òye ìsà ọlọ́pàá wáyé ṣe ká ṣe déédéé náà nílẹ̀ àwọn Nàìjíríà ẹja padà fún Islam Nàìjíríà bá dìde ọ̀kan náà wà láti ìtàlá ẹ̀ẹ́dì Islam bẹ̀rẹ̀ ọ̀kan náà kí wọ́n ti Islam ẹ̀ẹ́dẹ̀ ìjọba pa àyẹ̀ẹ́sẹ̀ kí ni ẹgbà di ẹ̀rẹ́ yìí wọ́n bẹ́ òfin sáà padà ẹni tó bá múlùsù òfin lè ní ọ̀dà wọ́n lè sọ́spẹ̀tì sẹ́ni wọ́n ti pa gbogbo tíráàmù tó sílẹ̀ ẹni tá a sọ́spẹ̀tì rẹ̀ dá ẹni ẹni kọ́ pààyàn ẹ̀wà ní sọ́spẹ̀tì ẹ̀ẹ́dẹ́ ní àpààyàn wọ́n lè nígbà tí ẹ pa lẹ́sẹ̀kẹsẹ̀ sàwùdí tọ́wọ́ kọ́ pààyàn wọ́n yẹ pa wọ́n mọ̀ àwọn ẹ̀lẹ́gà àtàní kọ́fù kwàtàní kwàtọ́ọ̀nì ìdá ńlá ni òun bá mú ìgbà bàbá rẹ̀ wá nílò fún ó sì ní ìlú láti ní ìfẹ́ wọ́n ká ní. ó wọ́n sọ wẹ̀ wọ́n láwọ̀ ká wọ́n láwọn náà ló wẹ̀ kọ́ ọmọ tó ti rí náà. èdè ńlá ni àgbàdá ni àwọn afáàná ńlá ni wọ́n èdè ńlá ni wọ́n sàwọn ọjọ́ pọ̀ tó rí ẹni wọ́n ká ní. ó ní sọ ìgbàgbé kò fi dé sínú òun ṣe wọ́n ní àwọn ọmọ náà gbé ó ní sọ pé kì í ti gbẹ wọ́n ní àwọn ọmọ náà mú owó rẹ̀ mú jáde. ìtọ́jú ó sì máa ń yìn ojoojúmọ́ lóṣù wọ́n á yìí wọ́n náà wọ́n ká yìí wọ́n náà wọ́n gbà nílẹ̀ yìí kọ́ ọ̀rọ̀ ìwọ́n bí ọkọ̀ àwọn àgbọ̀kọ̀ ọjọ́ kọ̀ọ̀pìlẹ̀ náà wọ́n sì ti kílí náà lọ́dọ̀ wọn lọ́dọ̀ já sí ilé wọ́n yìí sá ẹsẹ̀ dáadáa wọ́n yìí já ìṣe kúrò àwọn tó bá súnmọ́ yìí ẹgbẹ́ kọ́fẹ́rẹ́ mi lára ìwúlò fún ìyàwó àtàwọn ọmọ rẹ̀ kí ló ní kò lè dáfà àwọn ọmọ àwọn ìsinmi rẹ̀ àwọn sínú kúrò bá àwọn ọmọ ẹgbẹ́ àwọn ọmọ àbúrò ó sì níláàrí pẹ̀lú bẹ́ẹ̀ ní ilé yìí ìbẹ́ ìyàwó sọ̀rọ̀ náà dàbáwọn yẹni á lè fa aṣáájú ẹ̀ mú ká ọlọ́pàá fún ẹ lọ́sàn-án burú bá wà fa kílọ̀ wá òfòsí ló ṣe wá dọ́ọ̀bù tì òsì bá dúró ẹ̀ kí lọ́ dá tọ́ba wá dà òbí dà lé ẹ̀ fa aṣá mú abájẹ́ ẹ̀fọ́ tó ló ṣe tó fi kàpé fún wa àwọn àti rí yàrá lọ́wọ́ ayà ní ìsìnkú tó sùn náà ọlọ́run ní ṣe sólà pọ́ńpì mọ́síìnì sólà tá a fi pọ́ọ̀pù láwọn fi gbàdúrà àrà sọ̀rọ̀ àríkàsí tọ́ bẹ́ẹ̀ tó pọ̀ lóṣù wọn nìyí wọ́n dà ní tó fi mẹ́nu àwọn òfin lọ́mọ òfin kára wọ́n ṣe sáláàkì yóò dá wọ́n ká sọ sáláàkì yóò 100,000 ìlú 100,000 olùtọ́ máa ń lọ́dọ̀ ní táàbì jẹun ìlú ni síbẹ̀ ìdí gbanu táàbù tírílíọ̀n jọ ọlọ́sìn fún kálukú àdúgbò àti àwọn ìgbà òtún lórí wa ọ̀rọ̀ àti ẹ̀fọ́ tó ní àṣà If this message brought you value, help us reach more people. Subscribe, say message to communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀lé Yorùbá.